Oniye Apa-Amus aláṣejù níjọba Oyetola lọ́sùn. Àwọn olóṣèlú ò ṣèjẹ́rìí rárá. Ìwà àtiṣe wọn yàtọ̀ sóhun táráàlú ń fẹ́. Bẹ́ẹ̀ wọn kì í wá dáadáa tàbí fọkànbalẹ̀ fáráàlú. Púpọ̀ nù wọn fẹ́ràn káràlú wà nínú ìnira. Béèyàn bá sọ pé gómìnà Isiaka Oyetola yóò ṣáájú ìjọba kan tí ó máa ṣe ohun tó ń ṣẹlẹ̀ lọ́sùn lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn èèyàn yóò bá tóun jiyàn. Wọn ò lò níwà tútù, ọlọ́gbọ́n, atafẹ́nifẹ́re èèyàn kan lọkùnrin náà ń ṣe. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ lọ́sùn lásìkò yìí, ìyẹn lẹ́yìn tí wọ́n dìbò tán, ó jẹ́ nǹkan ìjọnilójú gbáà, pàápàá fáwọn èèyàn tí wọ́n bá ti mọ Oyetola tẹ́lẹ̀. Oyetola ni yóò ní káwọn aráàlú jáde láti lọ dìbò àwọn ìjọba àbílẹ̀. Pẹ̀lú bọ́rọ̀ náà ti máa wuyewuye lọ́wọ́ tó, pẹ̀lú pélé ẹjọ́ kan dájọ́ pé kí wọ́n má ṣe bẹ́ẹ̀, àti tàwọn ẹgbẹ́ òṣèlú míì tí wọ́n lérí páwọn ò ní kópa nínú ìdìbò náà. Èèyàn ò mà jiyàn o. Nígbà téèyàn bá yẹ gbogbo ọ̀rọ̀ yìí wò dáadáa, yóò rí i pé kò sóhun tó Oyetola àtijọba rẹ̀ àtẹgbẹ́ òṣèlú rẹ̀ fẹ́ fúnjọba tó ń bọ̀ ju wàhálà lọ. Wọ́n fẹ́ kí wàhálà bá wọn tààrà. Wọn ò fẹ́ kí wọ́n rójú ráàyè ṣèjọba náà rárá. Àwọn náà mọ̀ pé òfúùtù fẹ́ tẹ̀ níbo tí wọ́n láwọn dì yìí. Àwọn alága tàbẹ́ni yòówù tí wọ́n bá yàn sípò náà ń lọ, wọn ò lé wọn gbẹ̀yìn ni. Nítorí kinní náà ò ní lẹ́sẹ̀ ńlẹ̀ níwájú òfin. Gbogbo gàràgàrà tí wọ́n ń ṣe lọ́wọ́ yìí, nítorí pé ìjọba wà lọ́wọ́ wọn ni. Nígbà tíjọba náà bá bọ́ lóṣù tó ń bọ̀, ohun gbogbo yóò yí padà bìrí, tí ó sì mú jọnilójú dání. Ṣáwọn alága ìjọba ìbílẹ̀ tí wọ́n yàn lókoṣù kan tí gómìnà kan ń lọ ni ó bá gómìnà tó ń bọ̀ ṣiṣẹ́? Ṣé bòtẹ́gbẹ́ òṣèlú kan ṣoṣo dì, tí APC nìkan dì, táwọn ẹgbẹ́ òṣèlú tó kù ò fààyàn kalẹ̀ ni wọ́n ó pè níbò ìjọba ìbílẹ̀? Àbírú ètò ráúráú wo leléyìí? Ìlú lọkùnrin yìí wà látìgbà tó ti gbàjọba lọ́dún 4 sẹ́yìn. Kí ló dé tí ó ṣètò ìdìbò yìí? Ó dájú pé tó bá jóun náà ló wọlé padà bíi gómìnà, wọn ò ní máa sáré ṣètò ìdìbò ìjọba ìbílẹ̀ yìí o. Ó tiẹ̀ lè lóhùn ò ṣe. Kí wàá nílàkàkà láti kó wàhálà bájọba tó ń bọ̀ sí? Kí l'Oyetola fẹ́ rí gbà náà yẹn? Bí èròǹgbà wọn yìí bá ṣe, tá èròjú àráyè bá bájọba tuntun tó ń bọ̀, Oyetola ó sọ àìmọ̀ páwọn ará Ọ̀ṣun nílé lóko ló ń fìyà jẹ ni. Ìjọba tó ń fojoojúmọ́ lọ sílé ẹjọ́, tó ń pààrà Àbújá pààrà Èkó. Àwọn olórí ìjọba bẹ́ẹ̀ kì í tètè rójú ráàyè láti ṣèjọba dáadáa. Ṣé ohun tó Oyetola fẹ́ fáwọn ará Ọ̀ṣun rèé? Nítorí tó dìbò tí ò wọlé, àbó náà ti gbàgbé páwọn èèyàn kan dìbò fóun ni. Àwọn èèyàn rẹpẹtẹ sì ni wọ́n. Ṣé kò fàlàáfíà àti fọkànbalẹ̀ fáwọn tí wọ́n dìbò fún yìí náà ni? Bára ò bá ṣàròkùn, ara ò lè ra díẹ̀. Bọ́kàn àwọn tí wọ́n ń ṣèjọba tuntun yìí ò bá balẹ̀, ọ̀rọ̀ náà ó kan gbogbo aráàlú yíkáyíká. Ṣé ohun tó Oyetola fẹ́ fáwọn ará Ọ̀ṣun nìyí ni? Ohun tó ń lọ yìí ó fàṣírí àwọn olóṣèlú hàn sí gbogbo onílàákàyè pátá. Àwọn olóṣèlú yìí kì í torí aráàlú ṣohunkóhun, nítorí ìtara wọn nìkan ni. Ohun tó sì máa ń baṣẹ́ wọn jẹ́ náà nìyí. Bó bá jẹ́ níbi tí nǹkan ti dára ni, ìjà yòówù, èdè àìyedè yòówù tó bá wà ńlẹ̀ tẹ́lẹ̀, Oyetola ó fagilé, yóò sì pẹ́ni táwọn aráàlú dìbò fún láti wá ròun nílé ìjọba. Kí ló fẹ́ rí fún? Yóò ṣàwọn ibi tó bá ṣẹ́ dé, àwọn iṣẹ́ tó ń ṣe lọ́wọ́, àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, àtàwọn iṣẹ́ tí wọ́n ní lọ́kàn láti ṣe. Àlàyé tó bá ṣe fẹ́ nìyí ni ó jẹ́ kí tọ̀hún náà lè mọ̀ yìí tí ó gbèsè inú àwọn iṣẹ́ tí gómìnà náà ti ṣe kù. Nítorí ọ̀rọ̀ gbogbo yóò yí. Ṣùgbọ́n rú àwọn tí wọ́n ṣe léyìí, tí wọ́n ń gbégi dínà fúnjọba tí ò tí ì gbọ́ pàṣẹ, wọn ó kọ́ pọ̀lọpọ̀ fáìlì pamọ́ tíjọba tuntun náà ò ní rí. Wọn ó sì jẹ gbèsè ràgbàdù tí yóò ní lè tètè san tán sílẹ̀ fún. Nítorí kí la wá ṣe ń ṣe léyìí fúnra wa? Nítorí kí ni? Ṣọ́rọ̀ òṣèlú yìí dandan wà ń bẹ̀ ni. Eléyìí ò dáa. Oyetola ń gbẹ́ kòtò gìrìwò sílẹ̀ fúnjọba tuntun tó ń bọ̀ lọ́nà. Ó fẹ́ da gbogbo ará ìpínlẹ̀ Ọ̀ṣun sí. Ẹni tó bá ń rẹ́rìn-ín tó lóhun tó Oyetola ń ṣe náà ló dára, kí tọ̀hún yára ẹ̀ wò. Nítorí ńgbà tígi ọ̀tẹ̀ táwọn èèyàn yìí ń gbìn bá bẹ̀rẹ̀ sí í sèso rẹ̀, àtàrà alé àtàrà oko ni ó jẹ́ o. Ẹ jẹ́ kí gbogbo wa panupọ̀ ká sọ pé bọ̀dà Isiaka, èyí tẹ́ ń ṣe yìí ò dáa o. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.